fọkàn balẹ̀ o màá rí dájú pé àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí àwọn agbésùnmọ̀mí jí gbé padà dé láyọ̀ àtàlàáfíà gómìnà Mákindé ló jẹ́jẹ́ bẹ́ẹ̀ láyàjọ́ ayẹyẹ ọjọ́ àwọn ọmọdé ààrẹ Tinubu kẹ́dùn pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà àti mọ̀lẹ́bí àwọn ọmọ tí àwọn agbébọn jí ó ṣèlérí láti tẹ̀síwájú nínú ìgbìyànjú láti dóòlà wọn ó ṣeéṣe kálàbọ̀rùn ó dẹ̀wù mọ́ VDM lọ́wọ́ o látàrí fọ́nrán fídíò ohùn ẹnu ààrẹ Tinubu tó fi léde táwọn èèyàn kan ní iṣẹ́ ọwọ́ AI ni kò sí afurasí Boko Haram ní ìpínlẹ̀ Kwara iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ló fèsì tako ìròyìn kan tó ń jà káàkiri lórí ẹ̀rọ ayélujára ó jẹ́ palẹ̀ ẹrù rẹ mọ́ kó o gba Èkó lọ Àtíkù ló gbéná wojú ààrẹ Tinubu bẹ́ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ kan farapa lásìkò tí wàhálà ṣẹlẹ̀ níbi ètò àyájọ́ ọjọ́ àwọn èwe tó wáyé ní ìpínlẹ̀ Ẹdó ó kú di méjì ọmọ tó ṣekú pa bàbá rẹ̀ torí oúnjẹ nípínlẹ̀ Ẹdó rí ìdájọ́ ikú he lọ́wọ́ àwọn aṣèdájọ́ lọ́wọ́ ààrẹ ni Tinubu ìjọba ìpínlẹ̀ Ògùn ti gbé ìgbésẹ̀ láti darí ikọ̀ àwọn àmọ̀tẹ́kùn àti fìjìláńtẹ́ tí yóò máa dáàbò bo àwọn iléèwé olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yìí ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ lọ fọkàn balẹ̀ o màá rí dájú pé gbogbo àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí àwọn agbésùnmọ̀mí jí gbé padà dé láyọ̀ àtàlàáfíà gómìnà Mákindé ló jẹ́jẹ́ bẹ́ẹ̀ abadúpẹ́ o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti mú dá àwọn mọ̀lẹ́bí olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé sá lọ nínú ìkọlù sáwọn iléèwé níjọba ìbílẹ̀ Oríire lójú pé àwọn olùfarakásá yóò darí padà dé láyọ̀ àtàlàáfíà ó kéde pé ìṣèjọba rẹ̀ kò ní fi gbá kan bọ̀kan nínú lórí ìgbésẹ̀ ìgbìyànjú iṣẹ́ ìdóòlà tó ń lọ lọ́wọ́. Mákindé sọ ọ̀rọ̀ àrídájú yìí lọ́jọ́rú Wednesday lásìkò ọdún Eid-el-Kabir nílégbé rẹ̀ ní Ìkọ́lábà nílùú Ìbàdàn níbi tó ti gbàlejò igbákejì rẹ̀ Báyọ̀ Lawal àtàwọn aṣojú fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí nígbà tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà gómìnà sọ wípé ìjọba ìpínlẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò tí ń ṣiṣẹ́ takuntakun láìsinmi lójúnà láti dóòlà àwọn olùfarakásá àti láti darapọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. Mákindé sọ èyí nígbà tó ń gbàdúrà àti nígbà tó ń sọ̀rọ̀ ìsírí láti mú ọkàn àwọn mọ̀lẹ́bí tó wà nínú ipò rúru ọkàn le. Àwọn olùfarakásá náà ló jẹ́ jíjí gbé sá lọ lásìkò ìkọlù síléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ onítẹ̀bọmi Baptist Nursery and Primary School Yawota, iléèwé girama Community Grammar School àti LA Primary School Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ níbi tí àwọn agbébọn ti jí ọ̀pọ̀ àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ sá lọ lásìkò tí wọ́n wà níléèwé. Mákindé rọ àwọn olùgbé ìlú láti wà ní ṣọ̀kan bí ìmúrasílẹ̀ ètò òṣèlú ṣe ń lágbára sí i ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ ó ṣèkìlọ̀ tako ìpínyà tó lè fẹ́ wáyé nípa ẹ̀sìn ẹ̀yà tàbí ìfẹ́ òṣèlú. Ó sọ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ sì jẹ́ ìpínlẹ̀ kan tí a gbé kárí ìfaradà àti ìbáṣepọ̀ àjùmọ̀gbé. Ó tẹnumọ́ pé fún sáà díẹ̀ ní èèyàn fi máa wà nípò òṣèlú kò lọ títí láì ìfẹ́ inú ìpínlẹ̀ náà àti orílẹ̀-èdè náà gbọ́dọ̀ máa jẹ́ ohun àkọ́kọ́ nígbà gbogbo. Ṣáájú ní igbákejì gómìnà ìpínlẹ̀ náà Báyọ̀ Lawal gbóríyìn fún ìṣèjọba náà fún mímú kí ìṣọ̀kan ẹ̀sìn fẹsẹ̀ múlẹ̀ àti nínú ìṣèjọba ó ní pé àbẹ̀wò ọdún iléyá náà ṣàfihàn iyì àlàáfíà ìfarajìn àti ìṣọ̀kan. Ní gbọ̀ngàn àdúrà Eid ní Agodi àwọn olùjọ́sìn ẹlẹ́sìn mùsùlùmí tó ń gbàdúrà pàtàkì kí àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé padà láyọ̀ àtàlàáfíà. Ó ké sí àwọn àjọ elétò ààbò láti tẹpa mọ́ ìgbésẹ̀ ìgbìyànjú wọn láti dá àlàáfíà padà bọ̀ sípò láwọn ìlú tó farakásá. Láyàjọ́ ayẹyẹ ọjọ́ àwọn ọmọdé ààrẹ Tinubu kẹ́dùn pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà àti mọ̀lẹ́bí àwọn ọmọ tí àwọn agbébọn jí ó ṣèlérí láti tẹ̀síwájú nínú ìgbìyànjú láti dóòlà wọn. Ààrẹ Tinubu ti ṣe ìlérí láti dóòlà àti láti mú ètò ààbò ní àwọn ilé ẹ̀kọ́ ní àwọn agbègbè tí ewu wà gbópọn sí káàkiri orílẹ̀-èdè yìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi dá àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jí gbé ní àwọn apá kan ní orílẹ̀-èdè yìí lójú pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Borno pé ìjọba kò gbàgbé wọn tàbí kọ̀yìn sí wọn. Ó tún ṣe ìlérí pé àwọn ò mú kí ìgbésẹ̀ ìdóòlà túbọ̀ lágbára sí àti pé ààbò ilé ẹ̀kọ́ ní àwọn agbègbè tí ewu wà yóò lágbára sí káàkiri orílẹ̀-èdè yìí. Nínú àlàyé rẹ̀ tí wọ́n fi síta ní ọjọ́rú ọjọ́ 27 oṣù karùn-ún láti ṣe ayẹyẹ ọjọ́ àwọn ọmọdé ààrẹ Tinubu sọ̀rọ̀ nípa wàhálà
tí àwọn ọmọ àti àwọn olùkọ́ ń kojú láti ọwọ́ àwọn jàǹdùkú agbébọn àti àwọn ajínigbé. Ó sọ pé ìjọba yóò tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ títí gbogbo àwọn tí wọ́n jí gbé yóò fi padà sílé wọn láìléwu. Àlàyé Tinubu yìí wá látàrí ìbànújẹ́ àti ìbẹ̀rù àìsí ètò ààbò àti ìkọlù tó ń ṣẹlẹ̀ léraléra ní àwọn ilé ẹ̀kọ́ àti àwùjọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní sí àwọn ọmọ wọ̀nyí, àwọn ẹbí wọn àti àwọn olùkọ́ wọn, mo fẹ́ sọ èyí gẹ́gẹ́ bí bàbá àti ààrẹ yín. A kò gbàgbé yín, a kò kọ̀yìn sílẹ̀. Ààrẹ náà sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ń ṣe ayẹyẹ ọjọ́ àwọn ọmọdé àti àsìkò Eid-el-Kabir pẹ̀lú àwọn ẹbí wọn, àwọn ọmọ mìíràn sì wà ní ìgbèkùn. Bí a ṣe ń ṣe àmì ọjọ́ pàtàkì yìí tó ṣe déédéé pẹ̀lú ayẹyẹ ọdún Eid-el-Kabir, ó yẹ kí àwọn ọmọ Nàìjíríà kan àti àwọn olùkọ́ wọn tí wọ́n jí gbé ní Ọ̀yọ́ àti Borno wà pẹ̀lú àwọn ẹbí wọn, ṣùgbọ́n wọ́n wà ní ìgbèkùn àwọn ọ̀daràn. Wọ́n ti kó àwọn ọmọ kan pẹ̀lú ìbẹ̀rù. Àwọn òbí kan kò lè darapọ̀ mọ́ ayẹyẹ ọdún nítorí wọ́n ń fi ọkàn wọn gbàdúrà kan ṣoṣo pé kí àwọn ọmọ wọn rí ìtúsílẹ̀. Tinubu ṣe ìlérí pé ìjọba rẹ̀ kò ní sọ ìrora àwọn ẹbí tó kàn di ayẹyẹ tàbí àfihàn lásán. A ó máa ṣiṣẹ́ títí gbogbo àwọn ọmọ tí wọ́n jí gbé kúrò nílé ẹ̀kọ́ àti àwùjọ wọn yóò fi padà láìléwu, àti títí àwọn tó ń ṣiṣẹ́ láabi yìí yóò fi dojúkọ ìdájọ́ òdodo. Ààrẹ sọ pé òun ti pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ka elétò ààbò láti túbọ̀ mú kí ètò ààbò àti ìdóòlà mọyán lórí sí káàkiri orílẹ̀-èdè yìí. Tinubu ni mo ti pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ka ààbò tó yẹ kí wọ́n tẹ̀síwájú àti kí wọ́n túbọ̀ mú iṣẹ́ ìdóòlà gbópọn sí fún àwọn ọmọ tí wọ́n jí gbé àti àwọn aráàlú míì káàkiri orílẹ̀-èdè yìí. Tinubu tún kéde àwọn ìlànà tuntun láti mú ààbò ilé ẹ̀kọ́ pọ̀ sí ní àwọn agbègbè tí ó léwu tí ìkọlù àti ìjínigbé ti ń wáyé. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn ìgbésẹ̀ náà yóò ní àtúnyẹ̀wò ibi tí àwọn ilé ẹ̀kọ́ wà, ìfọwọ́sowọ́pọ̀ tó súnmọ́ra láàrin ìjọba ìpínlẹ̀ àti àwọn ẹ̀ka ààbò, ètò ìdáhùn pàjáwìrì àti agbára àwọn nẹ́tíwọ́ọ̀kì ìmọ̀ àwùjọ. Àjọ tó ń mójútó ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ ní láti túbọ̀ ṣàmúlò ètò ààbò àwọn ilé ẹ̀kọ́ pọ̀ sí pẹ̀lú pípèsè ìròyìn tó yẹ, ojúṣe tó yẹ àti ní àwọn àsìkò tó yẹ. Gbogbo ilé ẹ̀kọ́ tó wà ní agbègbè tó léwu gbọ́dọ̀ mọ ẹni tí wọ́n máa pè, ohun tí wọ́n máa ṣe, ibi tí wọ́n máa lọ àti bí wọ́n ṣe máa dáàbò bo àwọn ọmọ nígbà tí ewu bá wà. Ààrẹ tún sọ pé ìjọba rẹ̀ yóò pèsè ìtọ́jú àti ìrànlọ́wọ́ fún àwọn ọmọ tí wọ́n bá gbà kúrò lọ́wọ́ àwọn ajínigbé. Ààrẹ ní ìgbàlà kì í ṣe òpin ojúṣe ìjọba. Ọmọ tí ó bá padà dé láti inú ọ̀dọ̀ àwọn ajínigbé gbogbo gbọ́dọ̀ gba ìtọ́jú tó péye, ìmọ̀ràn, ẹ̀kọ́ àti iyì. Ó tẹnumọ́ pé ààbò àwọn ọmọ kò gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ ìjọba nìkan. Ó sọ pé àwọn òbí, àwọn ọba ìbílẹ̀, àwọn aṣáájú ẹ̀sìn, ẹgbẹ́ ọ̀dọ́, àwọn fijilantè àti ilé ìsìn ìròyìn àti iléeṣẹ́ ìròyìn láti kópa nínú ètò ààbò ilé ẹ̀kọ́ àti àwùjọ. Ó ní nígbà tí a bá ń fojú fo àwọn àmì, àwọn ẹbí lè ní ìpalára, ṣùgbọ́n nígbà tí a bá pín ìmọ̀ ní kíákíá, a ó lè gba ẹ̀mí àwọn ènìyàn là. Tinubu tún sọ pé ìjọba rẹ̀ sì dúró ṣinṣin lórí ìdókòwò nínú ètò ẹ̀kọ́, ìlera, oúnjẹ tó dára, ààbò àwùjọ àti àwọn àwùjọ tó wà láìléwu. Ó tún tẹnumọ́ pé gbogbo ọmọ Nàìjíríà ní ẹ̀tọ́ sí ààbò àti àǹfààní tó dọ́gba. Sí àwọn ọmọ wa, ẹ ṣe pàtàkì, àlá àti ìran yín ṣe pàtàkì, ààbò yín ṣe pàtàkì, bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ yín sì ṣe pàtàkì. Ẹ mọ̀ dájú pé ọjọ́ ọ̀la yín ṣe pàtàkì sí ìjọba yìí àti sí orílẹ̀-èdè yìí, a ó sì dáàbò bò ó. Ó ṣeé ṣe kálàbọ̀rùn ò dẹ́wù mọ́ VDM lọ́wọ́ o látàrí fọ́nrán fídíò ohùn ẹnu ààrẹ Tinubu tó fi léde táwọn èèyàn kan ní iṣẹ́ ọwọ́ AI ni. Ohun táwọn kan ṣe tí wọ́n pè lára láwọn kan ṣe tí ó dọ̀ràn mọ́ wọn lọ́wọ́ o. Bí ìmọ̀ ẹ̀rọ AI ṣe wúlò láti mú iṣẹ́ yá kankan, bẹ́ẹ̀ náà ni àwọn tó mọ lílò rẹ̀ nídàkejì tó máa ń lò ó láti ya fídíò èèyàn tàbí lo ohùn ẹnu ènìyàn tí wọ́n bá fẹ́ fi ṣe ìjàmbá fún. Irúfẹ́ lílò bẹ́ẹ̀ ló di ohun tí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ Nàìjíríà ṣe ń pè fún fífi ọwọ́ òfin mú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó gbajúmọ̀ púpọ̀ lórí ayélujára Martins Vincent Ose, tọ́pọ̀ èèyàn mọ̀ sí Very Dark Man tàbí VDM. VDM ni ó ní láti fojú winá òfin fún bó ṣe pín fọ́nrán ohùn ààrẹ Tinubu tó jẹ́ ayédèrú lórí ayélujára. Iléeṣẹ́ ààrẹ sọ̀rọ̀ yìí
lórí fídíò kan tí wọ́n fi AI ṣe tí ẹnìkan sì gbé sí orí fídíò VDM. Ọjọ́rú Wednesday ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2026 yìí ni olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Tinubu lórí ìkéde àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà dárúkọ ojú òpó Twitter kan tó gbé fídíò náà jáde. Níṣe ni fídíò náà sọ̀rọ̀ bí ohun ẹnu ààrẹ Tinubu gẹ́lẹ́ wọ́n sì gbé mọ́ fídíò VDM. Ṣáájú ni VDM ti gbé fídíò kan jáde lójú òpó Instagram rẹ̀ níbi tó ti jókòó tó sì kọ́kọ́ ṣàfihàn fídíò sọ̀rọ̀sọ̀rọ̀ bíi ti King Michi. Lẹ́yìn fídíò King Michi tó ṣàfihàn bí VDM ṣe gbé fídíò ààrẹ Tinubu sí níbi tó ti ṣèlérí pé àwọn ọmọ Nàìjíríà yóò rí iná mọ̀nàmọ́ná lò dáadáa àti pé bí wọn ò bá rí iná lò ní sáà òun àkọ́kọ́ kí wọ́n má dìbò fóun lẹ́ẹ̀kejì mọ́. Ní ìbẹ̀rẹ̀ fídíò náà VDM sọ pé ṣé ẹ rí fídíò tó kàn tí mo fẹ́ fi hàn yìí níbẹ̀ ni màá ti mọ̀ bóyá wọ́n ṣe ọkàn yín ni ẹ̀yin tẹ́ fẹ́ ṣàtìlẹ́yìn fún Bọ́lá Tinubu. Lẹ́yìn náà ló sì ṣe àfihàn fídíò ààrẹ Tinubu ọ̀hún ṣùgbọ́n nípa lílo agbára AI fún ìdàkejì nǹkan ire tí ìmọ̀ ẹ̀rọ náà lè ṣe fídíò VDM náà di ohun tí wọ́n sọ di ohun ẹnu ààrẹ Tinubu ó sì ń dàbí pé ajàfẹ́tọ̀ọ́ náà ló gbé e jáde. Ohun ẹnu Tinubu tí wọ́n fi AI gbé jáde náà sọ pé wọ́n fẹ́ kí n kúrò nípò yìí ìyẹn ò ṣeé ṣe. Ṣé ẹ fẹ́ gbọ́ mo máa borí ìbò yìí kò sóhun tó kàn mí nípa ohun tí ó ń ṣẹlẹ̀. Ohun tó yẹ kójú àwọn ọmọ Nàìjíríà rí ló ń rí yìí nítorí nígbà tí mo fẹ́ di ààrẹ wọn ò fẹ́ mi lóyè ṣùgbọ́n lójijì báyìí wọ́n wá fẹ́ kí n bá wọn ṣẹ́gun ètò ààbò tó mẹ́hẹ̀. Fọ́nrán náà kò tán síbẹ̀ ó tún sọ pé Tinubu sọ fún Peter Obi pé kó má díje ṣùgbọ́n Obi kọ̀ jálẹ̀. Fọ́nrán ohun náà wá tẹ̀síwájú níbi tó ti ní Tinubu sọ pé òun yóò rí i pé ìyà àìsí ààbò jẹ wọ́n gidigidi ní gúúsù ìlà oòrùn Nàìjíríà ju ti àwọn apá ibòmíì lọ. Fọ́nrán ọ̀hún yìí ló fà á tí Ọ̀nànúgà tó ń kéde fún ààrẹ fi ní ó yẹ kí VDM fojú winá òfin pẹ̀lú ayédèrú fídíò ààrẹ Tinubu tó pin náà. Ó ní ó yẹ kí VDM kojú agbára òfin pẹ̀lú bó ṣe ń pín ayédèrú fídíò ààrẹ Tinubu káàkiri. Ẹ̀wẹ̀ VDM fúnra rẹ̀ sọ̀rọ̀ pé kí wọ́n ó ṣe ìwádìí ibi tí fídíò náà ti wá òun ò mọ̀ nǹkan kan nípa rẹ̀. Ṣé ẹni àtìrànmọ́ kì í dákẹ́ tó bá dákẹ́ yóò jẹ̀bi. Bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ń lọ lọ́wọ́ ni VDM náà ti fèsì padà. Ó ní kíjọba wádìí ẹni tó gbé fídíò AI papọ̀ mọ́ ti òun. Very Dark Man nínú àtẹ̀jáde tí lọ́ọ̀yà rẹ̀ Dèjì Adéyanjú àtàwọn agbẹjọ́rò ẹgbẹ́ rẹ̀ fi síta kó rojú sí bí Ọ̀nànúgà ṣe ń dárúkọ VDM mọ́ fídíò náà. Àtẹ̀jáde náà sọ pé bí iléeṣẹ́ ààrẹ bá tiẹ̀ wo ojú òpó VDM lásán tí wọn kò sì rí fídíò náà níbẹ̀ ó yẹ kó yé wọn pé ọ̀dọ̀ rẹ̀ kọ́ ló ti wá nìyẹn. Àmọ́ ó jọni lójú pé pẹ̀lú gbogbo ọ̀nà tó wá láti wádìí ọ̀rọ̀ yìí láti iléeṣẹ́ ààrẹ ọ̀rọ̀ burúkú ni wọ́n wá ń sọ sí oníbàárà wọn láì wádìí òdodo bó ṣe yẹ. Ikọ̀ agbẹjọ́rò fún VDM náà sọ pé ohun tí ìjọba àpapọ̀ ń ṣe yìí túbọ̀ ń fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n fẹ́ pa ohùn mọ́ agogo VDM lẹ́nu ni nítorí bó ṣe máa ń tako ìjọba lórí àṣìṣe wọn. Àwọn amòfin náà wá pe ẹ̀ka tó yẹ gbogbo láti wádìí ìṣẹ̀lẹ̀ náà délẹ̀ kí wọ́n sì mọ ibi tí ohun ẹnu ààrẹ náà ti wá kí wọ́n sì rí i dájú pé wọ́n mú àwọn tó wà nídìí rẹ̀ kí wọ́n sì fi wọ́n jófin bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Kò sí afurasí Boko Haram ní ìpínlẹ̀ Kwara. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ló fèsì tako ìròyìn kan tó ń jà káàkiri lórí ẹ̀rọ ayélujára. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fèsì tako ìròyìn kan tí ń tàn káàkiri lórí ayélujára pé wọ́n mú àwọn afurasí Boko Haram ní ìlú Ìlọrin. Wọ́n ṣàlàyé pé irọ́ lásán ni àti pé ó lè mú ìbànújẹ́ àti ìbẹ̀rù bá ọkàn àwọn ará ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé irú ìròyìn bẹ́ẹ̀ lè fa ìdàrúdàpọ̀ àti ìbẹ̀rù ọkàn láàrin àwọn olùgbé ìpínlẹ̀ náà láì nídìí. Nínú àkọsílẹ̀ kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Adétóhùn Èjìrè Adéyẹmí fi léde ní Ọjọ́rú tí wọ́n sì fi ẹ̀dà rẹ̀ sọwọ́ sí The Punch ní Ìlọrin. Àwọn ọlọ́pàá ṣàlàyé pé wọn ò mú afurasí Boko Haram níbikíbi ní ìpínlẹ̀ Kwara. Àkọsílẹ̀ náà sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara fi dá gbogbo ènìyàn lójú pé ìròyìn tí ń lọ káàkiri lójú òpó ayélujára pé àwọn ọlọ́pàá wá mú àwọn afurasí Boko Haram ní ìlú Ìlọrin kì í ṣe òtítọ́ ṣùgbọ́n irọ́ bàǹtàbàǹtà ni. Iléeṣẹ́ ọlọ́pàá náà sọ ní kedere pé kò sí Boko Haram kankan tí wọ́n mú ní ìpínlẹ̀ náà. Ìròyìn náà sì jẹ́ irọ́
ẹ̀tàn àti ohun tó lè fa ìbẹ̀rù àti ìdàrúdàpọ̀ láàrin àwọn olùgbé ìlú lásán ni. Àwọn ọlọ́pàá ṣàlàyé pé àwọn ọmọ ẹgbẹ́ Violent Crime Response Unit VCRU kan dá ọkọ̀ akẹ́rù kan dúró tó ń gbé àwọn arìnrìn-àjò Fúlàní lọ lákòókò iṣẹ́ àbójútó ààbò tí wọ́n ṣe ní Ìlọrin ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun. Kí gbogbo ènìyàn lè mọ òtítọ́, àwọn ọmọ ẹgbẹ́ VCRU nígbà tí wọ́n ń ṣe iṣẹ́ àbójútó tó dá lórí ìmúlò ọgbọ́n inú ọlọ́pàá ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2026 ní nǹkan bíi aago 8 alẹ́ wọ́n dá ọkọ̀ akẹ́rù kan dúró tó ń gbé ọ̀pọ̀ àwọn arìnrìn-àjò Fúlàní lọ ní ìlú Ìlọrin. Gẹ́gẹ́ bí ìlànà ààbò ṣe bẹ̀rẹ̀, wọ́n ṣe àyẹ̀wò ọkọ̀ náà àti gbogbo àwọn tó wà nínú rẹ̀ ní ọ̀nà tó bófin mu, wọ́n sì ṣàyẹ̀wò wọn dáadáa. Iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé kò sí ohun ìjà, ohun tó lè da ààbò ìlú rú tàbí ẹ̀rí ẹ̀sùn kankan lọ́wọ́ àwọn arìnrìn-àjò náà. Lẹ́yìn àyẹ̀wò tó péye, kò sí ohun ìjà tàbí ohun tó lè da ààbò rú lọ́wọ́ ẹnikẹ́ni nínú wọn. Àwọn ènìyàn náà sọ pé àwọn rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ Jigawa, àwọn ọlọ́pàá sì ṣàyẹ̀wò gbogbo ẹrù wọn. Iléeṣẹ́ ọlọ́pàá tún sọ pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àyẹ̀wò náà, àwọn tẹ̀lé àwọn arìnrìn-àjò náà jáde kúrò ní Ìlọrin kí wọ́n lè tẹ̀síwájú nínú ìrìn àjò wọn. Ní àkókò kan náà, iléeṣẹ́ ọlọ́pàá náà tún kéde pé àwọn mú àwọn afurasí ọ̀gárá ọlọ́ṣà 3 àti àwọn tó ń ba ohun ìní ìjọba jẹ́ lákòókò tí wọ́n ń ṣiṣẹ́ míì tó dá lórí ìmúlò ọgbọ́n inú ọlọ́pàá ní agbègbè Asadam Dangote Road ní ìlú Ìlọrin. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn ọmọ ẹgbẹ́ VCRU tuntun ló mú àwọn afurasí náà lẹ́yìn ẹ̀dùn àwọn aráàlú nípa àwọn iṣẹ́ ọ̀daràn tó ń ṣẹlẹ̀ ní agbègbè náà. Lẹ́yìn àbójútó tó péye àti ìmọ̀ràn tó dájú látọ̀dọ̀ àwọn aráàlú nípa àwọn iṣẹ́ ọ̀daràn ní agbègbè Asadam Dangote Road, àwọn ọmọ ẹgbẹ́ VCRU ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2026 ayára fèsì sí àwọn iṣẹ́ láabi tó ń ṣẹlẹ̀ ní agbègbè Táǹkẹ̀ ní Ìlọrin. Iṣẹ́ náà yọrí sí ìfigbóró òfin gbé àwọn afurasí 3 tó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọ̀daràn kan tó ń ba àwọn iná tí ń lo ìtànsán oòrùn ti ìjọba jẹ́ àti àwọn ìwà olè ní agbègbè Asadam Dangote Road. Iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé ìwádìí àkọ́kọ́ fi hàn pé àwọn afurasí náà jẹ́ ọmọ ẹgbẹ́ àjọ ọ̀daràn kan tó ń ṣiṣẹ́ ní oríṣiríṣi agbègbè ìlú Ìlọrin. Àwọn ohun tí wọ́n rí lọ́wọ́ wọn ni ìbọn pistol ìbílẹ̀ 2, pliers àti àwọn oògùn olóró tí wọ́n fura pé wọ́n ń lò láti hùwà ọ̀daràn wọn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adékìmí Òjó gbóríyìn fún àwọn ọmọ ẹgbẹ́ VCRU fún iṣẹ́ ọgbọ́n inú tí wọ́n ṣe. Ó sì tún fi dá àwọn ará ìpínlẹ̀ náà lójú pé iléeṣẹ́ ọlọ́pàá máa tẹ̀síwájú nínú ìjàkadì lòdì sí ìwà ọ̀daràn káàkiri ìpínlẹ̀ náà. Ó fi dá gbogbo aráàlú lójú pé a kò ní jẹ́ kí àwọn ọ̀daràn rí iṣẹ́ ṣe ní ìpínlẹ̀ yìí. Ní ìkẹyìn, iléeṣẹ́ ọlọ́pàá náà rọ àwọn ará ìpínlẹ̀ náà pé kí wọ́n fojú fo àwọn ìròyìn èké, kí wọ́n sì yàgò fún àwọn ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ torí wọ́n lè ba àlàáfíà àti ààbò gbogbo ènìyàn jẹ́. Ó jẹ́ palẹ̀ ẹrù rẹ mọ́ kó o gba Èkó lọ. Àtíkù ló gbéná wojú ààrẹ Tinubu bẹ́ẹ̀. Olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú The African Democratic Congress ADC Atiku Abubakar tó ti pé ààrẹ Bọ́lá Tinubu níjà o ṣáájú ètò ìdìbò ọdún 2027. Atiku ló gbà lérò pé Tinubu yóò fìdí rẹmi nínú ètò ìdìbò ọdún 2027. Ó gba ààrẹ níyànjú láti palẹ̀ ẹrù rẹ̀ mọ́ àti láti fi ilégbèé ààrẹ sílẹ̀ lọ ibùjókòó rẹ̀ l'Ékòó. Atiku sọ èyí di mímọ̀ fún àwọn akọ̀ròyìn ní kòpẹ́kòpẹ́ lẹ́yìn tó di olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC. Ó kí àwọn olùdíje dupò ẹlẹgbẹ́ rẹ̀ kú oríire fún tíkẹ́ẹ̀tì yìí láti sojú ẹgbẹ́ ńlá àwọn nínú ètò ìdìbò tó ń kan ilẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n lọ́dún tó ń bọ̀. Ó ní òun mọ̀ pé ìjẹ́ olóòótọ́ àti ìfarajìn wọn ló ń darí wọn láti mú kí Nàìjíríà gòkè àgbà àti mú kí ìgbé ayé àwọn èèyàn sunwọ̀n sí i. Atiku ló jáwé olúborí tó sì la Amechi àti Hayatu dín ìmọ́lẹ̀ pẹ̀lú ó lé ní mílíọ̀nù kan ìbò 1,846,370 nínú ètò ìdìbò abẹ́nú tó ṣẹ̀ṣẹ̀ parí láìpẹ́ yìí. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde ládùrú bí Atiku tún ṣe jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú tó lọ ní ìrọwọ́rọsẹ̀ láìsí màgòmágó, Amechi àti Hayatu dín ti tako àbájáde èsì ìdìbò náà. Àwọn akẹ́kọ̀ọ́ kan farapa lásìkò tí wàhálà ṣẹlẹ̀ níbi ètò àyájọ́ àwọn èwe tó wáyé ní ìpínlẹ̀ Ẹdó. Ọ̀pọ̀
àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n sọ pé wọ́n farapa lánàá níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn ọmọdé tí wọ́n ṣe ní pápá ìṣeré Dr. Ogbemuida Stadium ní ìlú Benin City lẹ́yìn tí wọ́n yin ìbọn afẹ́fẹ́ gáàsì tear gas tí wọ́n ní ó jẹ́ yínyìn láti ọwọ́ ẹnìkan tí wọn ò tí ì mọ̀ bóyá ọlọ́pàá ni. A gbọ́ pé wọ́n gbé àwọn akẹ́kọ̀ọ́ náà lọ sí ilé ìwòsàn Edo Specialist Hospital láti gba ìtọ́jú. A tún gbọ́ pé yàtọ̀ sí afẹ́fẹ́ gáàsì tí wọ́n dà síta náà àwọn akẹ́kọ̀ọ́ kan tún farapa nígbà tí wọ́n ju òkúta sí wọn. Àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta ṣubú lẹ́yìn tí wọ́n da gáàsì náà síta. Akẹ́kọ̀ọ́ kan sì farapa ní orí lẹ́yìn tí akẹ́kọ̀ọ́ míì ju òkúta sí i gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ kan tó bẹ̀bẹ̀ pé kí wọ́n fi orúkọ bo òun láṣìírí ṣe wí. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Edo nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde ní alẹ́ àná láti ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà wọ́n ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí irọ́ tó jìnnà sí òótọ́ àti ìròyìn èké tí wọ́n ń gbé káàkiri láti ba orúkọ ìjọba jẹ́. Wọ́n ní pápá ìṣeré náà kún fún ẹgbẹẹgbẹ̀rún àwọn ọmọdé tí wọ́n fi inú dídùn wá kópa nínú àwọn eré ọjọ́ náà. Àwọn ọmọdé tó kópa nínú ètò náà pọ̀ gan-an ju bí wọ́n sì lérò lọ. Gbogbo àwọn ẹnu ọ̀nà tó wọ pápá ìṣeré náà ni wọ́n sì ṣí sílẹ̀ kí àwọn ọmọdé lè wọlé. Àwọn ọmọdé kan tí inú wọn dùn jù bẹ̀rẹ̀ sí hùwà tí kò bófin mu ní ọ̀kan lára àwọn ẹnu ọ̀nà náà, èyí tí ó fa ariwo tó sì mú kí ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò lo afẹ́fẹ́ gáàsì náà láti tú wọn ká. Ní àkókò náà díẹ̀ lára àwọn akẹ́kọ̀ọ́ farapa. Igbákejì gómìnà Right Honourable Dennis Idoasa tó wà níbẹ̀ yára dá sí ọ̀rọ̀ náà ó sì ran àwọn ọmọdé náà lọ́wọ́ pẹ̀lú ìtọ́jú àkọ́kọ́. Àwọn tí wọ́n nílò ìtọ́jú tó pọ̀ sì ni wọ́n gbé lọ sí Edo Specialist Hospital níbi tí wọ́n ti gba ìtọ́jú tó yẹ tí wọ́n sì ti padà sílé lọ́dọ̀ àwọn ẹbí wọn báyìí. Ìjọba ìpínlẹ̀ Edo ti pàṣẹ pé kí wọ́n ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà nígbà tí àwọn ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú olùṣọ́ ààbò tó lo gáàsì náà láti mọ ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà gan-an ní pàtó. Ìjọba tún ṣèlérí rẹ̀ pé àwọn yóò mú ètò ààbò gbogbo ènìyàn pẹ̀lú àwọn ọmọdé lọ́kùnkúndùn. A sì ń bẹ àwọn ènìyàn lójú ẹ̀rọ ayélujára pé kí wọ́n yàgò fún gbígbé àwọn ìròyìn òféègè síta lójú òpó ayélujára torí ó lè fa ìbànújẹ́ àti ìbẹ̀rù ọkàn bá àwọn ará ìlú. Bó tilẹ̀ jẹ́ pé irú ìṣẹ̀lẹ̀ báyìí jẹ́ ohun tí kò dùn mọ́ni, kò dín ìfẹ́ àti ìsapá gómìnà Okpe Oloku nípa ètò ààbò àti àlàáfíà àwọn ọmọdé. Ìdí tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ láti àwọn iléèwé oríṣiríṣi fi wá síbi ayẹyẹ àyájọ́ àwọn ọjọ́ àwọn ọmọdé náà ni pé gómìnà ti náwó púpọ̀ lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá, àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn àti àwọn olùfarajìn fún ìdáhùn kíákíá wọn àti bí wọ́n ṣe ṣiṣẹ́ takuntakun ìgbésẹ̀ kíákíá lórí àti ran àwọn lọ́wọ́ láti dín ìbànújẹ́ àti ìbẹ̀rù kù. Ó kù di méjì, ọmọ tó ṣekú pa bàbá rẹ̀ torí oúnjẹ nípínlẹ̀ Edo rí ìdájọ́ ikú he lọ́wọ́ àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni tínú ń bí. Ọ̀dájú ọkùnrin kan rèé o tórúkọ rẹ̀ ń jẹ́ Pere Odese ẹni 30 ọdún 30 years tó ṣekú pa bàbá tó bí lọ́mọ Friday Odese lásìkò fàákájà tó wáyé láàrin àwọn méjèèjì torí oúnjẹ nípínlẹ̀ Edo. Ẹ̀wẹ̀ afurasí náà ni ó jẹ́ lílùpa nípasẹ̀ àwọn aráàlú àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni lásìkò tó ń gbìyànjú láti na pápábora. Ìṣẹ̀lẹ̀ náà wáyé nílùú Ìkẹhẹ Ẹwàtò ní ìjọba ìbílẹ̀ gúúsù ìlà oòrùn nípínlẹ̀ náà. Àwọn tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé olóògbé náà àgbẹ̀ ló jẹ́ ṣíṣèkọlù sí nípasẹ̀ ọmọkùnrin rẹ̀ lẹ́yìn tó sọ fún un pé kò sí oúnjẹ kankan nínú ilé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, bàbá náà ṣàlàyé pé òun kò tíì láǹfààní láti lọ sóko láti kórè pákí ìyẹn ẹ̀gẹ́ nítorí ètò ààbò tó mẹ́hẹ̀ àti àwọn iṣẹ́ láabi àwọn adìyàmọ́ra agbébọn nínú igbó lágbègbè náà. Ọ̀rọ̀ náà ló ṣokùnfà èdè àìyedè àríyànjiyàn tó gbóná jẹyin láàrin bàbá àti ọmọkùnrin rẹ̀. Lásìkò náà ni afurasí náà ti mú àdá nílẹ̀ tó sì fi ṣe ìkọlù sí bàbá rẹ̀ tó sì ṣekú pa á. Olùgbé ìlú agbègbè náà sọ wípé ará àdúgbò kan tó gbìyànjú láti dóòlà olóògbé faragbọgbẹ́ àdá lásìkò ìṣẹ̀lẹ̀ náà tó sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn kan tí wọn kò dárúkọ. Wọ́n tún fi kún pé àwọn ọ̀dọ́ àtàwọn olùgbé ìlú ló padà náwó gan afurasí náà lẹ́yìn ọ̀rẹ̀yìn lásìkò tó ń gbìyànjú láti na pápábora tí wọ́n sì lù ú lálùbọ́lẹ̀ lálùbami títí dójú ikú tí òkú sì di méjì. Nígbà tí wọ́n kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá
ọlọ́pàá ìpínlẹ̀ Edo Ino Ikoedem fìdí rẹ̀ múlẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n wọn kò tí ì fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní ìlànà tó yẹ. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti gbé ìgbésẹ̀ láti darí ikọ̀ àwọn àmọ̀tẹ́kùn àti fìjìláńtẹ́ tí yóò máa dáàbò bo àwọn ilé-ìwé. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti fohùn ṣọ̀kan lórí ètò láti mú ètò ààbò gbópọn sí i ní àwọn ilé-ìwé jákèjádò ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ọ̀nà àbáyọ láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ilé-ìwé lọ́wọ́ ìdúnkokò ètò ààbò tó lè fẹ́ wáyé. Gómìnà Dàpọ̀ Abíọ́dún gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́rú Wednesday nípasẹ̀ akọ̀wé àgbà fétò ìròyìn rẹ̀ Lékan Adéníran sọ èyí di mímọ̀ lásìkò tó ń gba àwọn aṣojú ìmáàmù àti àáfàá lálejò nílégbé rẹ̀ lásìkò ọdún iléyá. Gómìnà sọ wípé ètò náà pọn dandan ní ìdásí ọ̀rọ̀ ipò ààbò láwọn ìpínlẹ̀ tó yí àwọn ká. Ó tẹnumọ́ pé ìṣèjọba ní lọ́kàn láti gbé ìgbésẹ̀ ìmúrasílẹ̀ nípa dídáàbòbò àwọn iléèwé kí wọ́n sì dáàbòbò ọjọ́ ọ̀la àwọn ọmọ nípínlẹ̀ Ògùn. Tí a ò bá gbàgbé, a ó rántí pé láìpẹ́ yìí ni ìkọlù wáyé ní àwọn iléèwé mẹ́ta ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Lásìkò náà ni àwọn agbésùmọ̀mí ọ̀hún jí àwọn akẹ́kọ̀ọ́ 39 39 àti olùkọ́ 7 gbé wọnú igbó lọ. Àwọn iléèwé tó fara káásá náà ni iléèwé Baptist Nursery and Primary School Yawota, Community Grammar School Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ àti LA Primary School. Èèyàn 3 ni wọ́n ṣekú pa nínú ìṣẹ̀lẹ̀ náà títí kan ọ̀kan lára àwọn olùkọ́ tó jẹ́ jíjígbé Michael Oyedokun, ẹni tí àwọn agbébọn dùnbù ọrùn rẹ̀. Abíọ́dún sọ wípé ìjọba yóò darí àpapọ̀ àjọ elétò ààbò àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ títí kan So-Safe Corps, Àmọ̀tẹ́kùn àti àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àti ikọ̀ fìgìláńtẹ́ láti mójútó ètò ààbò láwọn iléèwé jákèjádò ìpínlẹ̀ náà. Ó fi kún pé ètò ààbò náà jẹ́ iṣẹ́ àjùmọ̀ṣe àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀, aládarí ẹ̀sìn àti àjọ agbófinró lójúnà láti rí i dájú pé ìṣọ̀fíntòtó àti iṣẹ́ ìréde ààbò múnádóko láyìíká àti agbègbè àwọn iléèwé. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn yóò pèsè àwọn ohun èlò ìdẹ̀rùn láti ṣe kóríyá àti àtìlẹ́yìn fún ètò náà àti pé ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ yóò gbìnàyà lẹ́sẹ̀kẹsẹ̀.